ẹ̀yin èèyàn ẹ̀rí pé ó dójú ẹ̀ báyìí àwọn àáfàá kan wọ́n mà ti dojú ìjà kọ olóyè Sunday Igboho látàrí wípé kò jẹ́ kí àwọn ọlọ́pàá tó wá láti Ìlọrin kí wọ́n máa gbé Tani Olohun lọ. Ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo akájọ gbọ́ nǹkan tí wọ́n sọ àti èsì tí àwọn ọmọ Nàìjíríà náà tí wọ́n fi ń dá wọn lóhùn. Brọ́dà wa alẹ́ ilé mi náà máa ṣe analysis ń tẹ́ ẹ sọ yìí wípé Sunday Igboho níbi tẹ́ ẹ ti gbé ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ o my brother mùsùlùmí ni ẹ́ mùsùlùmí ni mí ọ̀rọ̀ ta lọ́lọ́run ó ti wà already ẹ ti understand èsì tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé Sunday Igboho kò béèrè pé wárántì ta fi mú dà Sunday Igboho kò sì béèrè pé ẹ̀ṣẹ̀ kí ló ṣẹ̀ wẹ́ ojú tí ọ̀nà tẹ́yìn fẹ́ gbé gbà láti dá ẹjọ́ yẹn nìyẹn kò sẹ́ni tí ò máa ti ń lọ lórí nẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run kò sẹ́ni tí ò mọ̀ ìbá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ káràmọ́ sọ̀rọ̀ yìí nígbà Saheed Shittu fi bẹ̀rẹ̀ tiẹ̀ tán bá ní ta lọ́lọ́run bú ó bú àwọn àgbààgbà ó sì bú ọba nílọrin mo ní wọ́n fẹ́ sọ Ìlọrin lẹ́nu ni Ìlọrin ò rán wọn iṣẹ́ tán ń ṣe Ìlọrin ò rán wọn o Ọlọ́run gbogbo ẹnu ni mo sì fi sọ brọ́dà wa ń bolẹ̀ wà ń gbà yẹn Saheed Shittu jọ́ǹpù bẹ́ẹ̀lì ṣé bẹ́ẹ̀ wà lórí íńtánẹ́ẹ̀tì náà lọ́rẹ́ rẹ̀ ń sọ pé ńgbà náà orí nẹ́ẹ̀tì ló ti sọ̀rọ̀ orí nẹ́ẹ̀tì náà ló sì ti máa apology ṣé Saheed lọ sí court àbó lọ fèsì ọlọ́pàá a béèrè ni kí ló dé tẹ́yìn ò fi bá wa béèrè lọ́wọ́ Saheed ẹ lè sọ pé bóyá nítorí ẹ̀ la fi dúró ti irú nǹkan báyẹn no ọlọ́pàá tó wá ta lọ́lọ́run lọ wọn ò lè sáré wọnú ilé báyẹn kankan lọ kìyàn mọ́lẹ̀ torí parí kíní ọrùn rẹ̀ àwọn ọmọ yẹn try bí wọ́n ṣe jìjàkadì ara wọn yẹn ẹni tó súnmọ́ wọn náà sáré pé ọ̀rọ̀ Fúlàní Ìlọrin kan ṣe Ìlọrin kan ìyẹn ò kàn wá ọ̀rọ̀ ta lọ́lọ́run ni ẹ sọ ọ̀rọ̀ ta lọ́lọ́run ni ẹ sọ wọn ò sì lè wá láti Ìlọrin tó bá jẹ́ lóòótọ́ láti Ìlọrin náà ti wá láti lè wá àrẹ́sì èèyàn báyẹn ṣé wọ́n fi tó ọlọ́pàá tó wà nílùú yẹn létí kódà ká tiẹ̀ wá ní wọ́n mú ìwé wá ṣé wọ́n fi tó ọlọ́pàá tó wà nílùú Ìbàdàn yẹn létí evidence tẹ́ bá kó jáde lórí ọ̀rọ̀ Sunday Igboho wà láìtàláì ẹyọ kan ṣoṣo láfi tápù ẹ̀ evidence kan ṣoṣo láfi tápù ẹ̀ tẹ́yìn bá gbìjà ìsìláàmù lóòótọ́ àti lódodo ni àwọn ẹni tán ba ìsìláàmù jẹ́ lónìí tẹ́ ẹ bá tì wọ́n mọ́lé tẹ́ ẹ fọlọ́pàá gbé wọn báyẹn irú àwọn ta lọ́lọ́run ò ní lè jáde láti lè máa sọ̀sọ̀kúsọ sí ẹ̀sìn òdodo ní amọ́sọ̀hún òdodo ní amọ́sọ̀hún gbogbo evidence tẹ́ ẹ bá fẹ́ gbé jáde ọ̀ analysis tẹ́ ẹ bá fẹ́ ṣe á sì máa ṣe tiwa náà èyí tó lóyè Sunday Igboho bá jẹ̀bi á sọ fún un ó sì ti yẹ ká ẹ pé lákìyèsí ká ẹ pé sákìyèsí tó bá jẹ́ pé tí ò dá tí ò bá yín lára mu ni tí ó bá tọrọ àforíjìn yóò tọrọ náà tí ó bá bẹ̀yìn yóò bẹ̀yìn kí wá ṣe lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ fi máa dájọ́ Sunday Igboho pípẹ́ ní analysis kò fẹ́ràn ìsìláàmù àwọn wo lọ́rẹ́ rẹ̀ púpọ̀ jù abéèrè so bódẹ̀ ṣe débẹ̀ kó kàn fà á lé wọn lọ́wọ́ pé kán máa mú lọ tí mọ́tò sì ní nọ́mbà bí Sunday ṣe yẹn ló dáa tó lẹ́ẹ̀ lè mú lọ ayé ti da ayé tán jíyàn gbé mọ́tò tẹ́ gbé wá ò ní nọ́mbà wọ́n lè lọ jù sínú odò tàbí kán lọ jù sílẹ̀ Haúsá kan wá rìlíìsì fídíò
n tó sì ti jìyà fún tẹ́lẹ̀ ńlẹ̀ fẹ́ kó síta fún ó ti jìyà rẹ̀ ńlọrin tẹ́lẹ̀ tó ti sọ àtìmọ́lé gbogbo píṣọ̀ yẹn náà wà fídíò yẹn náà wà ńlẹ̀ gbogbo fídíò yẹn náà wà ńlẹ̀ tí wọ́n bá yín kó jáde kí lẹ̀ ń sọ yìí evidence pọ̀ analysis pọ̀ tí wọ́n ṣe lórí ẹ̀yìn náà ẹ jẹ́ kán fi mọ ní ìtìjú tán bá lọ yẹn ṣọ́ba lọ́rí ló rán wọn ṣẹ́ tán wá jẹ́ yìí abéèrè ta ni ọba Ìlọrin fiṣẹ́ yìí rán wípé kó mọ̀ ṣiṣẹ́ yìí lọ fáwọn àwọn ògo Ìlọrin tán dìde fún ọba Ìlọrin ṣé wọ́n jẹ́ kán rí i ṣe lọ́ọ̀yà tó dúró fún wọn yìí ṣó jẹ́ kán rí i ṣe evidence yẹn kó máa bọ̀ ẹ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi. ọ̀rọ̀ tí ì ṣẹlẹ̀ ẹ ti ń bóde ẹ ti ń black orúkọ Sunday Igboho fọwọ́ kiri sí ókè tí ò bá ṣẹlẹ̀ bí ó ti ṣẹlẹ̀ tí Igboho bá débẹ̀ kí lóòrùn bó lè ṣẹlẹ̀ láàrin yẹn ṣé ò ní díje ẹ̀sìn àwọn aládùúgbò ti jáde ẹ ti jẹ́ kórè àwọn èèyàn pé kọjá àlàkárì àwọn èèyàn ti kó ìlà Islam everybody wá bóde ní ìsìn bóde sórí bàbá Tinubu ẹgbẹ́ Sunday Igboho ẹgbẹ́ ní ọ̀fìn ẹ̀kọ́ sẹ́kọ́ ṣe why are you doing like this in tó ti ṣe mélòó lẹ́fi yẹn sí ẹsẹ̀ pọ́lọ́n fi ń ṣe àgbàkó sínú Islam tó rẹ́ àgbàkó lè lórí pọ́lọ́n fi ń ṣe mélòó nínú yín ni wọ́n ti gbé àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sọ́ba àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sígbà àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sáwọ́ kí ló dé tẹ̀ fi iṣẹ́ rí dáadáa bá ṣe kẹ́fì yẹn ok ó túmọ̀ sí pé ìṣubú má Ìgbòho ṣáì gẹ́gẹ́ lẹ̀ wá ẹ fẹ́ rò pẹ́ ìbọn ara wa náà láti bú ọba tá a bú Ọọ̀ni rìsá Ifẹ̀ tá a bú tá a pè kèfèrí tá a níjọ́ náà yẹn ọwọ́ inú wa náà láti bú Gani Adams mélòó ni wọ́n fọlọ́pàá gbénu wa why you doing like this kí ló dé àwọn mùsùlùmí ẹja ronú náà. ní tó bá ń dùn kálukú ni kò sọ ní tó bá ń dùn yín gẹ́gẹ́ ní kẹ́ sọ ok ẹ fẹ́ máa fi ọ̀rọ̀ ẹnu rògbò olóyè Sunday Igboho ni pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yín tí wọ́n sọ ni pé ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn díjà lẹ̀ wọ́n jiyàn gbé lọ́tún wọ́n jiyàn gbé lọ́sì èyí ò tó wa mélòó ni àáfàá tí wọ́n ti lọ gbé nípa ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ sáwọn ẹlòmíì mélòó ni àáfàá tí wọ́n ti lọ gbé tó sọ̀rọ̀ sí ọba Ifẹ̀ Ọọ̀ni Ifẹ̀ tó sọ̀rọ̀ sí Gani Adams ní social media mélòó ni àáfàá tí wọ́n ti lọ gbé tí wọ́n ní kí wọ́n lọ gbé nítorí situation yìí àbí ẹni tí wọ́n sọ̀rọ̀ tí ẹni tó pe Ọọ̀ni Ifẹ̀ tó ní kèfèrí ni yọ wọ́n ná ẹni tó ṣe kírísítẹ́nì yọ wọ́n ná ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ yọ wọ́n ná tí wọ́n bá everybody ló kọjẹ́ mélòó ni Christianity tó ti lọ gbé wọn mélòó ni oníṣẹ̀ṣẹ̀ tó ti lọ gbé wọn why are we doing like this kí ló dé tí a fẹ́ máa fi ṣe la ilaha illallah muhammadu kí ló dé tí àbòsí kún ara wa báyìí náà kí ló dé tí a ń ṣe àbòsí báyìí sí èsì pọ́lọ́ nǹkan ní gbìjà àwọn ẹni báyìí torí pé n tó yé mi ni pé wọ́n ní àbúyá àdìsí kò dùsí ní àbí àdìsí ànábì Musa ni pé ìsàsọ́ ni ma ya'rifuni sallatu alayhi ma lam ya'rifuni tẹ́ni tó dá ọlọ́mọ bá ti ń ṣe ọlọ́run ẹni tí ẹ̀ ń rò bí ọ̀dọ́ ọlọ́mọ ni ọmọ fìyà jẹ wọ́n why are we people doing like this ọ̀rọ̀ tí ì ṣẹlẹ̀ ẹ ti ń bóde ẹ ti ń black orúkọ Sunday Igboho fọwọ́ kiri sí ókè tí ò bá ṣẹlẹ̀ bí ó ti ṣẹlẹ̀ tí Igboho bá débẹ̀ kí lóòrùn bó lè ṣẹlẹ̀ láàrin yẹn sí òní díje ẹ̀sìn àwọn aládùúgbò ti jáde ẹ ti jẹ́ kórè àwọn èèyàn pé kọjá àlàkárì àwọn èèyàn ti ń kórè Islam ẹ ti fi ìwà ẹ ti fi jẹ́ káwọn èèyàn mọ́ ní ẹ̀tírẹ̀sì wa lẹ́mìí ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aṣọ pínpín everybody wá bóde ní ìsìn bóde sórí bàbá Tinubu ẹgbẹ́ Sunday Igboho ẹgbẹ́ títà ní ọ̀fìnrin ẹkùn sí kọ́ni ṣe why you doing like this in tó ti ṣe mélòó lẹ́fi yẹn àwọn tó ti mú mélòó lẹ́fi yẹn àwọn kínábà tó ti mú mélòó lẹ́fi yẹn kí ló dé tọ́ta ẹni èpò dùn ọ̀yà kí ló dé tí ìrìn Yorùbá ń ṣe dáadáa báyìí ó dìgbà tí orin ti ń bẹ lọ́wọ́ ẹlòmíì bá bọ́ sọnù kó tó máa pàtàkì kí ló tàwọn mùsùlùmí ṣe báyìí for God's sake Islam kọ́ yìí Islam kọ́ yìí Islam kọ́ là ń ṣe yìí gbogbo ń tàn sí yóò make sense ìgbà tí wọ́n gbé tààrà Ọlọ́run lọ́jọ́ kìíní àná ẹwọ́n tó bí tààrà Ọlọ́run ló bí Malik Musa ó ló bí àwọn àkàdé ọlọ́ba olówó Èkó ó ló bí MS Baba ó ló bí ètò láyé ẹwọ́ gbogbo nǹkan ẹwọ́n tó bí ìdí tó ṣe ní ìsìnkú ẹ̀mọ́jọ́ tó bí ìwà láfi ra ìfẹ́ sí yẹn lẹ́mìí ìwà wo lẹ́ ń fi sára Islam níṣe ẹ tí wọ́n bóde ẹ tí wọ́n fẹ́ dìbò fún Tinubu ẹ̀sìn kúròdé lọ́ọ̀kan mẹ́sìn kúròdé aláìkàbòsí mélòó àfáà ni wọ́n ti lọ gbé làwọn ẹlẹ́sìn ti lọ gbé kó níbàyí lánàá kí ló dé kí làwọn ń bi wàhálà yìí gan àwọn instead tá a fi ń serú nǹkan yìí àwọn kan bẹ tí wọ́n bá pẹ̀tà lọ́lọ́ nínú ayé yìí nínú àwọn mùsùlùmí nínú ọba mùsùlùmí nínú àwọn olórí mùsùlùmí nínú kọ̀ọ̀kan tí wọ́n pè direct pé kí ló dé tó ń ṣe báyìí ta ló náà lè máa gbọ̀n ó lè fún ọ ní respect tó dà nínú àwọn àfa gbogbo tá à ń ṣe kò lè settle situation ti ń bẹ́lẹ̀ yìí ẹ wá la ilaha illallah ṣe é ṣe pé ẹ̀yin èèyàn gẹlẹ́sẹ̀ àbí ọlọ́run ẹ̀yin èèyàn sínú Islam kẹwàá bá Islam jẹ fún wa ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò tẹ́ ń sọ̀rọ̀ ìtẹ́ bá sọ̀rọ̀ ẹ máa rántí ẹni tó mọ̀ ẹ̀gbọ́n náà
àbọ̀lọ́ sí ẹ̀sẹ̀ pọ́lọ́ yín fi ń ṣe àgbákòlè alórí ẹ̀yin kẹtẹ́ ẹ̀pẹ̀rẹ̀ ayé lóko tẹ́ẹ̀pẹ̀rẹ̀ ayé mi ìfẹ́ dá kọ́kọ́ kankan ayé ti mọ everybody sí ẹ̀sẹ̀ pọ́lọ́ fi ń ṣe àgbákò sínú Islam tọ́lá àgbákòlè mi rí pọ́lọ́ fi ń ṣe mélòó nínú yín ni wọ́n ti gbé àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sọ́ba àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sígbà àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sáwọ́ kí ló dé tẹ̀ fi iṣẹ́ rí tẹ́tà bá ṣe kẹ́ẹ̀fì yẹn ok wọ́n túmọ̀ sí pé ìṣubú má Ìgbòho sáyé gẹ́gẹ́ lẹ̀ ń wá ẹ fẹ́ rògbò ẹ̀ gbogbo ẹni tó bá rògbò ọmọ ọlọ́mọ tó ń fi okò ẹ̀sìn dànkarú Ọlọ́run tó ní orí o ọba tó ní orí ó sì máa níyàn kálukú bẹ́ẹ̀ bá ta fàṣọdé torí tó yí odó borí bọ́ba yí orí tọ̀nà orí o ẹ má rògbò èèyàn kò sẹ́ńtì ò láburú lọ́wọ́ gbogbo yín Ọlọ́run bọ́ láṣìírí kò sẹ́ńtì ò láburú lọ́wọ́ kí ló dé ganan ẹ wo báwọn aládùúgbò ti jáde ẹ wo bẹ́ẹ̀ ti fi fẹ́ ta lọ́lọ́run sí ẹ̀mí gbogbo èèyàn ẹ wo bẹ́ẹ̀ ti blọọkù ọ̀nà gbogbo àwọn tí wọ́n blọọkù ọ̀nà sólísẹ̀sẹ̀ wọn ni wọn di àwọn Muslim but tí ìsẹ́yìn ti sún wọn ìsẹ́yìn ti sún wọn ẹ tó ti wá bóde ní ìsìn ẹ tó ti fẹ́ máa rúpọ̀ rọ̀ ẹ tó fẹ́ máa yé ẹ yóò gá yí rọ̀ sídìkọ̀ ẹ tó fẹ́ máa yí ọ̀rọ̀ padà kí ló dé why are we doing like this we Muslim ẹ jẹ́ awake now ọgbẹ́ bẹ intellectual knowledge ń bẹ tẹ̀yẹ̀ lè fi win heart yẹn now usulubu ń bẹ usulubu dáwà ń bẹ usulubu bẹ́yẹn ti lè pè yàn usulubu tẹ́rẹ́bíyà usulubu bẹ́ẹ̀ ti lè báyọ̀ sọ̀rọ̀ tó fi understand yín ẹ wo ms baba kò sí èbú tí wọ́n lè sọ sí kò sí bí wọ́n ti lè bú tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní tó fi ọ̀rọ̀ kíkọ̀ ọ̀rọ̀ tó ní táwọn àbùsùn sí báyìí kí ló dé ta láì ká máa rọ́pù èyàn gbé lónìí bàbá bí wọ́n bá gbé lọ tí wọ́n fún lábẹ́rẹ́ ẹkú tí wọ́n pa kí lèyìn mọ̀ tó tẹ̀lé ṣẹlẹ̀ ibo ni wọ́n fẹ́ wá wọn sí. ṣebí nílẹ̀ náà ni wọ́n ti mú ẹni tó gbọ́ aṣọ DSS ebi Nàìjíríà náà ni ti mú ẹni tó wọṣọ àmì tí èsì àmì ṣebí Nàìjíríà náà ni ti mú ẹni tó wọṣọ ọlọ́pàá tí èsì ọlọ́pàá why are we doing like this? Mùsùlùmí ẹja ronú ẹja lọ check ara wa ká padà ká ẹja sọ ọ̀tẹ̀ dànù ṣé ìbínú náà ló tó báyìí níbi táwa wáyé àwọn ibìkan bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ́ pé mọ́sálásí náà àwọn mọ́sálásí ọ̀dọ́ wa inú mọ́sálásí ibi tá a ti ń kírun náà lòtẹ́ẹ̀lì wa ilé aṣẹ́wó wa ibẹ̀ náà ni bí wọ́n ti mú tiwa inú ọgbà kan náà ni kò síbòmí tí wọ́n ti gbà wá láàyè ẹnìkan tó gbà láàyè káwá kọ́ mọ́sálásí síbẹ̀ yẹn tó gba àwọn afáwọn abẹ̀ láàyè pé kó wá kọ́ mọ́sálásí síbẹ̀ yẹn òun náà ni landlord yẹn nìkan kò síbòmí tí wọ́n ti place mọ́sálásí ibi tí mọ́sálásí wà lòtẹ́ẹ̀lì wa ibẹ̀ náà ni ilé ọtí wa sẹ́sọ̀ fún apọ́lọ́hùn nígbà wọn wa ni kí ló dé tí Islam yà wọ̀nyẹn báyìí ẹ ti bẹ gbogbo tá à ń ṣe yìí kò rán kankan lọ́wọ́ ọ kẹjẹ pé táwọn bá tó ń sọ̀rọ̀ báyìí ní ìsìn nǹkan mi lẹ́nu ní tí mo ń sọ yé mi àwọn èèyàn ti pé lórí àwọn èèyàn ti hate wọ́n ti hate mùsùlùmí gan ẹ ti ń jẹ́ kí Islam sọ àwọn èèyàn ṣe ẹ bọ̀ wọ ẹ jẹ́ kí n já yín ẹ̀yin tẹ́ ẹjọ́ jẹ́ gúrùpù kankan náà yẹn ayé ti mọ orúkọ tẹ́ ń jẹ́ wọ́n ti mọ gbàtẹ́ dé wọ́n ti mọ bẹ́ẹ̀ ti wọ ayé wọ́n ti mọ bí nǹkan ti bàjẹ́ mélòó ni ẹwọn tí kálukú náà ti sọ sọlọ́n ẹwọn tẹ́lẹ̀ mi ti sọ sánàbí ebi náà wà náà sọ sánàbí jẹ gbèsè kú ebi náà wà náà sọ sánàbí jìyà kú ni ebi pànàbí kú ni ebi náà wà náà sọ kí bàbá nàbí ń bẹnu yà ná ìyá nàbí ń bẹnu yà ẹ̀ńtọ́sà nàbí ànàbí ń bẹnu yà ibi náà wà náà láti bú ọba tá a bú ọ̀ni rìsá ìfẹ́ tá a bú tá a pè ń kèfèrí tá a níjọ́ náà yẹn ọwọ́ inú wa náà láti bú Gani Adams nínú ni wọn fọlọ́pàá gbénu wa why you doing like this kí ló dé àwọn mùsùlùmí ẹja ronú náà and contrast is sáwọn èèyàn náà mi ni àwọn èèyàn kórìíra wa ni wọ́n kórìíra wa sí ni láti dáhùn ìbá tí wọ́n pé Ọlọ́run sin ibẹ̀ àwọn èèyàn tí wọ́n pé kílẹ̀ sí gan kí ló dé tó le tó báyìí ókè tí ó bá wá sí Ìgbòho sàdájọba sí Sunday Igboho tàbíjọba sí ẹnìkan tó ná ọmọ dúró pé ẹ má ba ìṣẹ̀ṣe kálukú jẹ́ ókè sí ẹ fẹ́ máa fi sẹ̀lẹ̀ àpáwá ni kọ́mọ̀sì ẹ̀dí kan tí ó lè takò authority yín hasbunallahu wa ni'mal wakeel ajẹ́bọ́lọ́ ní bá wa tó ètò ayé wa kí ló dé ẹ̀ kó kórìíra sáwọn èèyàn lẹ́mìí ni àbí kálukú fẹ́ gbúngbọ̀n máa create content ní kó lè bá àmọ́ rí viewers t'Amẹ́ríkà bá wá tí wọ́n bá fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé ọ the next thing ní Amẹ́ríkà máa sọ fún yín pé turn around kọ káwọ̀ rẹ̀ sẹ́yìn wá sì fi handcuff sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuff ní tẹ́fí bá ta lọ́lọ́run gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí ta lọ́lọ́run gbọ́lọ́pàá ṣubú ìrànwọ́ ọlọ́pàá ní nílò tọ́ o tẹ́yìn náà gbé ta lọ́lọ́run ṣubú. ṣe rí ẹ àwa mùsùlùmí à lè rí ẹnì kankan arrest mọ́ ó ti yẹ nísìn à lè rí ẹnì kankan arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan ó bú àwọn àfáà wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó ń sọ̀tì kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹ tí ọba ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹ wá máa ká máa ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí mọ́ bú mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kàn án jáde ní gólóńgóló tẹ́ ẹ bá tì mọ́ láago 11 òru kẹ́ wá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ the country belongs to all of us gbogbo wa lájọ ní Nàìjíríà you can now go arrest someone as a policeman kọ́ wá gbé ọkọ̀ tí ò ní pléètì kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan it doesn't make no sense. Yeah, it make sense. ní ayé tí kidnapper pọ̀ káàkiri
ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni ọlọ́run yẹn nìyẹn o bó jẹ́ pé ẹnu ẹ̀ mọ́ wa rọ́ọ̀fù pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí ìpàkọ́ bí ìpàkọ́ mi ìpàkọ́ ń gún sánmà bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ́ yẹn máa wa rọ́ọ̀fù tó níta ni ọlọ́run yẹn ó lè lọ àrẹ́sì èèyàn pẹ̀lú ọkọ̀ tí ò ní plate láyé táwọn kidnapper tí wọ́n ń gbé èèyàn ṣeré you can't do that. Kidnapper ni wọ́n gba ayé, kidnapper ni wọ́n pera wọn lọ́lọ́pàá, kidnapper ni wọ́n kidnapper. Láyé ẹ̀ sọlọ́pàá sẹ̀, láyé kidnapper ni wọ́n wẹ̀ sọlọ́pàá o, kò bá yẹ wọn wọ́n. Ọlọ́pàá ni pera wọn, kidnapper ni wọ́n wọ́n ti fẹ́ pariwo jù. Àwọn bandits ni o. Sórí mo rí fídíò mo wà ní lunch nísìnyí mo wá rí fídíò ta ni ọlọ́run ọmọkùnrin táwọn ń pè ní ta lọ́lọ́run yẹn mo wá rí fídíò rẹ̀ tíyàwó rẹ̀ dìmọ́ lọ́rùn wípé ẹ lè gbé ọkọ òun lọ sórí ọ̀rọ̀ ní jẹ́ títí èèyàn kéèyàn má máa dá ọlọ́run ọba àlekè ọlá sì kórìíra ọlọ́run kórìíra alábòsí ọlọ́run kórìíra mùnáfìkì ẹ̀dá ọlọ́run kórìíra àwọn èèyàn tí wọ́n ì bá sòótọ́. Kidnapper ni wọ́n ti everybody kò bá yẹ mọ́ wọ́n. Kidnapper ni wọ́n ti torí pé wọ́n sọ̀rọ̀ sọ́dọ̀ ta lọ́lọ́run kidnapper ni wọ́n ti nísìn kidnapper ni wọ́n káwa máa wá ṣàbùsí kidnapper ni wọ́n ti fẹ́ pa happy Tuesday everybody. wọ́n ti fẹ́ pa sórí kidnapper ni wọ́n sọlọ́pàá. àwọn Yorùbá ń bọ̀ àwọn ládẹ́ ẹ̀dẹ́ wọ́n sì tún máa sọ̀rọ̀ kan wá ní kí lórúkọ rẹ̀ bí ẹ bá fààyè gba ìrókò tó bá ti fọ́ gba àyè tán ó sì ṣe kí apá ọmọ ká wọ́n ti bá dáná lọ́wọ́ sílé o wọ́n ti bá o so wọ́n ti bá o bá àwọn tí ìmọ̀ títa lọ́lọ́run ṣe rúbáyé ilé ta ọlọ́la wa yìí tí àwọn ọlọ́pàá kan tàbí ọlọ́pàá jọ ọlọ́pàá kọ́ wọ́n gbé mọ́tò wa mọ́tò náà kò ní plate number so ilé ta ọlọ́la wa yìí bí ọ̀rọ̀ náà ti ṣe yẹjú tán òní alikasare ṣe fọ́nà yìí kí ẹ gbogbo yẹn. ọmọkùnrin ta lọ́lọ́run yẹn dundun rẹ̀ ńlá ta ẹnu rẹ̀ sì gbọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ́yìn ìgbà tó kú òní tí wọ́n gbé ńgbà kan lókè kura ta lọ́lọ́run títí di sìn mo rò pé ta lọ́lọ́run ò tún mọ̀ wọn ara rẹ̀ torí ẹ̀ ni wọ́n tún fi fẹ́ lọ arrest ta lọ́lọ́run ní òní ọjọ́ Tuesday àmọ́ nǹkan kan tí ọjọ́ òótọ́ tá a gbọ́dọ̀ mọ́ mẹ́nu bà ní wípé ṣe rí àwa mùsùlùmí a lè rí ẹnì kankan arrest mọ́ ó ti yẹ nísìn a lè rí ẹnì kankan arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan bú ó bú àwọn àfà wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó ń sọ́ọ̀tì kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹni tí ọba ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹwàá máa ká máa ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí mọ́ bu mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kùn án jáde ní gólóńgóló tẹ́ ẹ bá tì mọ́ láago 11 òru kẹwàá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow. I don't understand bí Nàìjíríà ṣe mọ́ bí òfin Nàìjíríà ṣe mọ́ jẹ́ kí n sọ fún ẹ mi parọ́ fún ọ o mo fẹ́ràn Nàìjíríà ìlú mi gidi gan kí n tó ṣe nǹkan kan sí Amẹ́ríkà tí mò ń gbé yìí mo ti ṣe 10 sí Nàìjíríà I have property in Nigeria mo ní property ní Nàìjíríà mo ní land property ní Nàìjíríà kó lè bá àmọ́rúfẹ́ tí mo ní síbẹ̀ ẹnìkan sọ fún mi wípé ìwọ tó gbé Nàìjíríà tó ń lọ kọ́lé sí Nàìjíríà ìfẹ́ tí mo ní sí Nàìjíríà nìyẹn ìyìnbá máa tiẹ̀ gbé bẹ́ẹ̀ o ìyìnbá máa ń ṣe kíní kan o mo sábọ̀dọ̀ kọ́lé Nàìjíríà mo gbọ́dọ̀ ralẹ̀ sí Nàìjíríà mo gbọ́dọ̀ máa ṣe nǹkan sí Nàìjíríà irúfẹ́ tí mo nínu at the same time tí mo bá ti ń ronú bí ẹni tí ọ̀lẹ́ nìkan kí wàá lẹ́nu mi báyìí bí ẹni tí ọ̀lẹ́ nìkan ní Nàìjíríà bí ṣe máa lu kí lórúkọ rẹ̀ bí ṣe máa lu pápẹ́ òfin ìmọ̀ jẹ́ kí Nàìjíríà ò sú mi tí wọ́n bá dá ọ dúró táwọn ọlọ́pàá bá dá ọ dúró tí ọba jókòó sínú mọ́tò ẹ ní Nàìjíríà tó wà láàyè dìónà tọ́lọ́pàá Nàìjíríà bá dá ọ dúró báyìí mo ti experience yẹn ni o ẹni tó wà ní dìónà yẹn ni wọ́n kọ́kọ́ máa wò tí wọ́n bá ti wò ó dáadáa tí wọ́n sáìtì ẹ tí wọ́n rí pé ọmọ kò léèyàn ní ọ́ tí wọ́n dẹ̀ sáìtì ẹ tí wọ́n rí pé orúkọ rẹ̀ wọn ò mọ̀ ọ́ ní society tẹ́ẹ̀sẹ̀ MC Olúọmọ tẹ́ẹ̀sẹ̀ Abu Ebẹ̀ tẹ́ẹ̀sẹ̀ Wàsíù Àyìndé tẹ́ẹ̀sẹ̀ kí lorúkọ rẹ̀ tẹ́ẹ̀tì ṣe gbogbo àwọn lókọ yẹn ó ti yọ nígbà náà wọ́n á ṣe wà bẹ̀rẹ̀ harassment ẹ mú wé mọ́tò ìwá ẹ ṣe kìnnìkìnnì kan bẹ́ẹ̀ ni wọ́n máa wo ìwọ tó wà lẹ́yìn mọ́ experience ẹ̀rí ni o so ìdájọ́ olòṣì yàtọ̀ sí ìdájọ́ olówó ìdájọ́ ẹni tí olówó ń pàn lẹ́yìn ó yàtọ̀ sí ẹni tí ò lẹ́yìn kankan kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ the country belongs to all of us gbogbo wa lájọ ní Nàìjíríà
You can never go arrest someone as a policeman. Kó wá gbé ọkọ̀ tí ò ní plate kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan. It doesn't make no sense. Ní ayé tí kidnapper pọ̀ káàkiri, ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni Ọlọ́run yẹn ni ẹ o. Bó jẹ́ pé ẹnu ẹ̀ mọ́ wa rough. Pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí, ìpàkọ́ bí ìpàkọ́ mi kú sánmà. Bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ́ yẹn máa wa rough tó níta ni Ọlọ́run yẹn. Ó lè lọ arrest èèyàn pẹ̀lú ọkọ̀ tí ò ní plate. Láyé táwọn kidnapper tí wọ́n gbé èèyàn ṣeré. You can't do that. America níbí báyìí, tó o bá jẹ́ undercover, ọkọ̀ tẹ máa gbé táwọn undercover America ń gbé, plate number wà ń bẹ̀. Tó o bá jẹ́ NYPD, ọkọ̀ tó jẹ́ New York police officer, ọkọ̀ tí wọ́n ń gbé ọkọ̀ wọn ó ní plate. So you go to arrest someone, o gbé mọ́tò tí ò ní plate lọ, ẹ wá kó gbọ̀n dání. Ẹ fẹ́ arrest criminal, ẹ bẹ̀rẹ̀ sí dìjànkadì, ẹ bẹ̀rẹ̀ sí gbéjànkadì. Ẹ ń gbéra yín náà lẹ́gbọ̀n, ẹ ń gbéra yín sókè. Wọ́n ń fọlọ́pàá ní kórópọ̀n. Ọlọ́pàá ń so mọ́ ẹ̀ńtọ́ criminal tó fẹ́ arrest ń so mọ́ lọ́rùn. And the guy keeping saying one thing. Tí ọjà sí pé ó yẹ kí gbogbo wa ronú sí ní Nàìjíríà. The reason why I'm making this video is not because of Anolong. It can happen to you tomorrow. It can happen to your cousin. It can happen to your brother. Ẹ má ma dájọ́ blindly. Ẹ má ma dájọ́ nítorí pé ẹ̀yin tẹnìkan. I don't care. Ẹ̀sìn tí kò bá wù ó ń kálukú kọ́ máa sìn làkùndínlókun wálé ẹ̀dín ní ẹ̀sìn tí yín kọ́ máa jẹ́ tiyín tí tèmi kọ́ máa jẹ́ tèmi. Irú àwọn wá sí tó yẹ kí n máa. Tí n bá rí ẹlẹ́bọ tẹ bá fẹ́ take advantage ẹ̀, tí n bá rí ẹni tí ń bọ gíbọ̀ ọ̀pẹ tẹ bá fẹ́ yàn jẹ, I will speak up. O lè lọ sọ pé fẹ́ lọ arrest ta lọ lọ́hùn kọ́ wá gbé mọ́tò tí ò ní plate lọ. Ẹ lè sọ pé fẹ́ lọ arrest ta lọ lọ́hùn ọmọ yẹn ń sọ gbólóhùn kan wípé ṣe invite mi. Àìmọye bí tí mo fi lẹ́yìn mùsùlùmí ò lè rí yan arrest mọ́ ní Nàìjíríà lónìí òun ni pé ọ̀kan nínú àwọn tó náà ń dájẹ́ ẹ̀sìn ọmọ Belfast criminal. Kò sí èbú títa lọ́lọ́run fẹ́ bú tó tí ì tó èbú tí ọmọ Belfast tó bú àwọn ọba yín gbogbo yín foríjì ní nítorí pé ọmọ tí yín lòun bóyá nítorí ẹ̀ ni nítorí pé òun ṣe ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe. Ẹ foríjì ọmọ Belfast ládùrú atrocity ládùrú ọ̀rọ̀ àlùfàǹsá tó sọ sí àwọn àfáà yín àtàwọn bàbá yín. Ẹnìkan kò rí arrest ẹjọ́ ń gbé Nàìjíríà ń bẹ̀ ẹjọ́ ń gbé Nàìjíríà ẹjọ́ ń ṣe fàájì ni ẹ tó ti jọ ń lo òde táǹpà tẹ́ ìjọ ń lo òde àwọn ọmọ Ìlọrin tó bú tó yàkàyàkọ̀ bá wọn àtàwọn àfa wọn àwọn ni ẹ tún invite ẹ sóde ń wọlé ń jáde bó ṣe wù ni ẹ tó jọ ń bara yín lọ́wọ́ tẹ́ ẹ tún pèsè òde àwọn àfa yín tẹ́ ìjọ ń jókòó tẹ́ ń gbága fún ní high table. So nítorí pé ta lọ́lọ́run ètí sara yín àbí torí pé òun ètí ó ti ní òun ṣe Islam mọ́ àbí torí pé òun kò ti lẹ́nìkan kò ní bàbá olówó tó fẹ́ pẹ́pẹ́tẹ́ bá arrest ọmọ lọ fẹ̀yìn pẹ́ jáde láago méjì lóru so you guys can go the audacity to go and arrest this guy. It doesn't make no sense to me. Èmi ìbí data lọ́lọ́run kò make any sense. Ẹ má jẹ́ ká máa yan ara wa jẹ because àwa fẹ́ wá gbé Nàìjíríà padà. Ẹ dẹ̀ ń scare wa pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà yín bí ìwà bandit. Ṣé ẹ invite ta lọ́lọ́run? Tẹ́ bá wá ní ẹ invite ẹ. Ṣé ó yẹ kẹ́ lọ sílé ẹ tẹ́ fẹ́ lọ arrest? Amẹ́ríkà bá wá tí wọ́n fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé o the next thing ni Amẹ́ríkà máa sọ fún yín pé turn around kọ́ káwọ̀ rẹ̀ sẹ́yìn wá sì fi handcuffs sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuffs ní tẹ́fín bá ta lọ́lọ́run gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí ta lọ́lọ́run gbọ́lọ́pàá ṣubú ìmọ̀ ọlọ́pàá ní yóò tọ́ o tẹ́yìn náà gbé ta lọ́lọ́run ṣubú. Ẹ wá lọ adúrú gbogbo effort yín àti gbogbo ẹ wá rí ẹni tẹ́ lọ arrest ẹ rí arrest ṣé yẹn lásán kò tó ọwọ́ àlámì ìyẹn lásán tì yẹn lójú àìrí arrest àìrí ta lọ́lọ́run gbé kúrò níbẹ̀ ní nígbà tẹ́ ẹ lọ arrest ẹ̀ tẹ́ pera yín ní ọ́fíìsì yẹn ó tì yẹn lójú. Gbogbo àwọn tí ó bá pè yín látòkè lọ́hùn ní kóòtù ni wọ́n ti lọ máa ṣẹ́tù rẹ̀ tó bá pé ìlú òyìnbó bá ní. Kò sí gbogbo èèyàn tó bá kọ jẹ́ ọba jẹ́ gómìnà Ọ̀yọ́ state ló pè yín ọba jẹ́ kíníkíní kan tó bá sì ní pé arrest jẹ́ wá arrest ta lọ́lọ́run lóòótọ́ bá jẹ́ níhùn ni you will not leave the scene without arresting this guy. Ẹ ní kúrò níbẹ̀ yẹn láìsí pé gbé lọ tẹ́ bá gbé lọ ní kóòtù ní George ó ti sọ pé kò yẹ kẹ́ arrest ẹ túlẹ̀ ẹjọ́ kọ́ máa lọ kì í ṣe pé ẹ lọ wá yẹn lọ lé ẹ̀yin odidi ọlọ́pàá bíi mélòó kan ẹ ní ẹ lọ arrest ẹnìkan ẹ wà ní rí mú kúrò níbẹ̀ yẹn níjọ́ yẹn ẹ wà ní àwọn kẹ́pẹ́ yín látòkè so ẹ ronú àwọn tó máa pè yín látòkè kẹ́ tó lọ arrest ta lọ́lọ́run tẹ́ kó bá lọ tẹ́ ẹ̀dẹ̀ gbé mọ́tò lọ. Èmi ń ṣe léyìí fún gbogbo àwọn ọlọ́pàá ẹ̀yin ọ́fíìsà wa Nàìjíríà ẹ dákun ẹ má jà yan orí àwọn èèyàn jẹ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tí ó kẹ́yìn nìkan ògògó yìí nǹkan kan ò sí ògògó níbi ọdún tó lọ sẹ́yìn ọdún ní 2025 2026 wọ́n ti parí aṣọ fún ògògó wọ́n gbé bọ̀ lọ́rùn lójijì ọmọ tó gan ó sì nalẹ̀ gbáà ògògó sì lọ. Can you imagine? Bàbá wa Dísù tó jẹ́ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ó lè wólulẹ̀ lọ́la kúkú kọ́lọ́ jẹ́ kẹ́mi rẹ̀ gùn. Ikú ò ní respect fẹ́ nìkan ọ̀kan ikú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọjọ́ oyè kan ni ọ̀kan ikú pé ó ṣẹ̀ṣẹ̀ di president ọ̀kan ikú pé ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba kíní honorary award kan kíní kan he can come anytime and he can kill you anytime you can die anytime. So ẹ má jẹ́ kí ìdájọ́ ẹni tí ò léèyàn kó yàtọ̀ sí ìdájọ́ ẹni tó mọ èèyàn tó ní connection it doesn't make no sense wallahi kò make sense. So wọ́n pe Sunday Igboho mo sì ń gbọ́ fídíò yìí lọ́dọ̀ Aníyíkáyé wọ́n pe Sunday Igboho lọ́wọ́ ní kíní kan wọ́n pe Olúbàdàn bẹ́ẹ̀ lọ́mọ yẹn náà sọ pé Igboho ṣá níbi tó jókòó sí níbẹ̀ àwọn Igboho ni wọ́n mèkì kọ́ kò lè ṣẹlẹ̀ lóyìnbó.
kò lè ṣẹlẹ̀ ní òyìnbó tá a bá ń sọ̀rọ̀ wọn ní ṣé mọ̀mọ́dún tí ìlú òyìnbó ti wà ní ṣé mọ̀mọ́dún tí ìlú òyìnbó ti gba independent. But we can learn from these people. We should even learn from them. It's time to learn from these people. Ní abroad ń bí báyìí ẹ jẹ́ ká learn látọ̀dọ̀ wọn. Ayé ti dá ayé social media. Fídíò ta lọ́lọ́run ẹsẹ̀ ní Nàìjíríà ó ti dá Amẹ́ríkà lẹ́yìn ìṣẹ́jú kan gbogbo wa ti ń rí. Ayé ti lajú ju òṣì lọ, ayé ti lajú ju ranù lọ, ayé ti lajú ju gbogbo wọn lọ. So ọmọ tí wọn Belfast ó bú gbogbo àwọn èèyàn lọ bú àwọn ọba ó bú gbogbo ẹ̀ níjó ni kí lè rí ṣe fún títí lónìí. Ẹ wá ẹntì àwọn bàbá wa Nàìjíríà ń gbà tí mo wà ń bẹ̀ tá a bá ń jà wá ní ẹ̀ńtà lè mú lálẹ́ bí mọ́ ṣé rọ́ wá ni ni. Ẹ̀ńtà lè mú àbí ẹ̀ńtà lè mú lálẹ́ bí mọ́ ṣé rọ́ wá ni ni. Ṣé rọ́ ni. Ẹ wọ ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà àwa fẹ́ wálé ojúmọ́ lẹ́nu sọ fún wa ká máa bọ̀ wálé I am a nurse ní Amẹ́ríkà ń bí ìyàwó mi nọ́ọ̀sì ní l'Amẹ́ríkà ń bí mo láwọn èèyàn tó jẹ́ pé Dr. Arẹ́gbẹ́ ń bẹ́ẹ̀ Dr. Abdulhakeem ń bẹ́ẹ̀ àwọn doctors everybody la fẹ́ wá sí Nàìjíríà bẹ́ẹ̀ bọ́ọ̀ ló ṣe fẹ́ wá nígbà tó bá ń rí injustice every single day of our life it's so disheartening kò make any sense tẹ́ ẹ bá níyàn bá yín sọ̀tọ̀ ọ̀rọ̀ ìdájọ́ olòṣì yàtọ̀ ìdájọ́ olówó yàtọ̀ tipẹ́tipẹ́ láti wà ń bẹ̀ láti rí títí di sin 2026 with all this exposure and everything ó tún ṣẹlẹ̀ títí dọ̀la ẹ lọ arrest èèyàn ẹ gbọ́kọ̀ tí o ní plate lọ báwo lọmọ ẹ bá wá pé ní kidnapper ní yín mọ̀nàkà ẹ lọ arrest èèyàn ẹ lè fi handcuffs ẹ lọ arrest lọ́wọ́ iwájú níjà kadẹ̀ ń gbéra yín wọ́n lẹ̀ ó tìyàn lójú ká gbé sórí social media Amẹ́ríkà orí bẹ́ẹ̀ ṣe lọ arrest criminal ní Nàìjíríà ní giant of Africa it doesn't make no sense. Allahumma àmín. Lórí ọ̀rọ̀ ta lọ́lọ́hun tí wọ́n fẹ́ lọ mú tí wọ́n ní olóyè Sunday Igboho ní ò jẹ́ kí wọ́n rí gbé èmi ní ohun tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n màá fẹ́ kí ẹ farabalẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ mi ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam mo fẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ dáadáa kí Ọlọ́run ọba jọ̀ọ́ kó jẹ́ ìbálẹ̀ ẹjọ́ dáadáa fún wa láyé àtàkìyàmá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí ṣe rí Islam tí a ń ṣe yìí Allahu akbar Ọlọ́run ọba ó máa ṣe ń wo tó ṣe mí ní mùsùlùmí nítorí pé bí èèyàn ìbá jẹ́ mùsùlùmí báwo lèèyàn ṣe fẹ́ lo ìgbésí ayé ẹ̀ nítorí pé Islam òun nìkan ni complete way of life wàláhì ó fún ọba ní ẹ̀tọ́ ó fún ìjòyè ní ẹ̀tọ́ ó fún ọ̀lẹ ní ẹ̀tọ́ ó fún alágbára ní ẹ̀tọ́ ó fún ẹni tó ń ṣe tí ò dáa ní ẹ̀tọ́ ó fún ẹni tó ń ṣe dáadáa ó fún lẹ́tọ̀ọ́ ó fún olórí ó fún lẹ́tọ̀ọ́ ó fún ẹni tá à ń ṣe lórí lé lórí ó fún lẹ́tọ̀ọ́ gbogbo ẹ everybody pátápátá ló fún lẹ́tọ̀ọ́ ẹ̀ kò wá fẹ́ ká tẹ̀ kí èèyàn kan kó tẹ ẹ̀tọ́ èèyàn kan kó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bí ti wulẹ̀ ó mọ ẹ wo Islam kábíyèsí Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ mi láti inú Quran 5 Suratu Ma'idah aya ẹlẹ́ẹ̀kẹjọ verse 8 Allahu subhanahu wa ta'ala sọ yìí pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa wattaqullaha innallaha khabirun bima ta'malun. Ọlọ́run ọba ní ìwà ìtayọ àlà ìwà tí ò dáa ìwà burúkú irú èyí títa lọ́lọ́run tó ń wù àti àwọn irú wọn bẹ́ẹ̀ Ọlọ́run wá ní ṣe rí ìwà tí ó burú yẹn tó ti mú yín hate wọn tó ti sọ wọn di ọ̀tá wa ìwà yẹn Ọlọ́run tó wá wọ̀n wá pẹ̀lú bí wọ́n ṣe ń hùwà burúkú yẹn Ọlọ́run ọba ní tó bá tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin yín Ọlọ́run ọba ní kò gbọdọ̀ dín yín lọ́wọ́ láti ṣe déédéé ẹ wo Ọlọ́run ọba tí àwa ń sìn o Ọlọ́run ọba ní ìwà burúkú tí wọ́n wù yẹn tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa o nǹkan yẹn ò gbọdọ̀ ìwà tí wọ́n wù yẹn ò gbọdọ̀ stop wa láti ṣe déédéé i'dilu huwa aqrabu taqwa nítorí pé kẹ́ṣe déédéé òun náà ló mú yín súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba Ọlọ́run tí wàá mọ̀ wá sọ pé wattaqullaha dandan sí ní fún wa láti bẹ̀rù Ọlọ́run ọba torí pé innallaha khabirun bima ta'malun gbogbo níta bá ń ṣe lọ́nà ọba padà fún wa ní ìró ẹ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi ní ẹ̀sìn Islam ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí olóyè Sunday Igboho àkọ́kọ́ ni pé olóyè Sunday Igboho èèyàn kan tó mọ lẹ́gọ̀ọ́fà lò dáadáa ni tí àwọn ọ̀pọ̀lọpọ̀ sì máa ń tẹ̀lé lẹ́gọ̀ọ́fà ẹ̀ olóyè Sunday Igboho kò ní agbára kan lábẹ́ òfin láti stop arrest warrant tí wọ́n issue tó fi jẹ́ pé ó valid from court wo òun ló issue arrest warrant yìí o láti lọ gbéyàn kan olóyè Sunday Igboho kò ní agbára kan lọ́dọ̀ òfin láti stop ẹ̀ àbí bench warrant bóyá kóòtù ló issue yẹn ìpè kan lọ gbé lágbájá wa olóyè Sunday Igboho ò ní agbára kankan kódà ọ̀gá ọlọ́pàá ò ní agbára kankan láti stop ẹ̀ ṣé ẹ mọ àwọn tó lè stop ẹ̀ kóòtù tó issue ẹ̀ yẹn òun ló lágbára láti stop ẹ̀ ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀
nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí kí ló ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ déédéé táwa láti kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ déédéé wa ṣé ẹ rí ta lọ́lọ́run èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìfẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé gbogbo ìgbà tí n bá ń wò ó má wò pé ìyá ló ń jẹ eléyìí tó fi ń wọ̀ràn wọ̀ràn nítorí pé kò look like ẹni tó gbádùn rí wàláhì láàzì mi ì sọ̀rọ̀ ẹ̀ rí mi ì dẹ̀fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n eléyìí mo kàn fẹ́ ṣàlàyé àwọn kankan ni ibi tá a máa ti kọ́kọ́ wò ó náà ni wípé arrest warrant tí wọ́n mú wá yẹn ṣó valid àwọn ọlọ́pàá tí wọ́n wá ṣé wọ́n make a proper entrance láti wá gbẹ̀ni tí wọ́n fẹ́ gbé ẹlẹ́ẹ̀kejì ṣe rí ẹ̀sìn Islam yìí Allahu Akbar kọ́ídà kan wà nínú usulu fiqh ó sọ fún wa ó ní ad-dararu la yazulu ad-dararu la yuzalu bid-darari ad-dararu la yuzalu bid-darari ìnira nǹkan kankan ló ṣẹlẹ̀ yìí kí a wá máa fi káfìtọ̀ ká fi fọ ìgbọ̀nsẹ̀ ṣé ó tọ́ ìtumọ̀ ad-dararu la yuzalu bid-darari òun nìyẹn a ò lè fi ìtọ̀ ká fi fọ ìgbọ̀nsẹ̀ èèyàn kan ti kọ̀ sí wa ní pains ká wá fi pains yẹn ká wá fi gbọ̀n ìnira tiwa náà dànù rárá wọ́n fẹ́ lọ mú bí wọ́n ṣe fẹ́ lọ mọ́ ó resist arrest wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn ọlọ́pàá ní orúkọ wọ́n pe àwọn èèyàn jọ ní ibẹ̀ yẹn ṣe mọ̀ pé tí àwọn ọlọ́pàá bá insist pé wọ́n ní láti gbé lọ tí wàhálà bá ṣẹlẹ̀ tí wọ́n bá attack àwọn ọlọ́pàá wọ́n á fẹ́ yìnbọn tí wọ́n bá yìnbọn tí wọ́n bá pààyàn wọ́n á ní àwọn mùsùlùmí náà ní kán lọ gbéyàn tí wọ́n tó ń pààyàn ṣe wá rí irú nǹkan bẹ́ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ Islam kọ́ wa wípé yurtakabu akhafu dararayn èyí tó wà lesser harm nínú nǹkan yẹn òun la máa choose èwo ló wà lesser harm òun náà ni pé káwọn ọlọ́pàá kan rárá kúrò bẹ́ẹ̀ kí directive kó wá kò sọ arrest warrant yẹn kò sọ di yẹpẹrẹ kò sọ di líle ṣùgbọ́n torí wípé too wrong will never make it right àwọn ọlọ́pàá wọn ò gbọ́dọ̀ yìnbọn pààyàn wọn ò ti gbọ́dọ̀ allow àwọn èèyàn kí wọ́n attack wọn nítorí pé wọ́n fẹ́ arrest èèyàn tí wọ́n lè mú at any time nǹkan tí ibi tá a bá wo ọ̀rọ̀ sí nìyẹn ṣẹ́rí lẹ́gọ́fà olóyè Sunday Igboho gbogbo wa la mọ̀ pé olóyè Sunday Igboho ó lè fẹnu wúgò ètè ó mọ̀ ọ́n mọ̀ lọ síbẹ̀ ni láti lè sọ pé òun ló ń lọ stop àwọn ọlọ́pàá kò tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n issue irú warrant yẹn against títí ẹ̀ kí ló dé tí ọ̀wọ̀ lù ú kó wá ní ọlọ́pàá ò lè mú òun òfin ọlọ́pàá ni tí ọ̀gá ọlọ́pàá fúnra rẹ̀ ò lè rú nítorí pé òfin wọn tó wà nínú ìwé wọn ni under section 75 subsection 2 Police Act 2020 òun ni ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn Islam tí àwọn èèyàn kan bá ń pariwo bíi garawa tí ò lómi nú ẹ dákun nítorí Ọlọ́run ọba ẹ má jẹ́ káwọn bá wọn pariwo bẹ́ẹ̀ ní tó bá ti wà lọ́wọ́ ìjọba ẹ jẹ́ ká fọwọ́ mi rán ká máa wò.